Ahesọ lásán ni o, kò tíì sí àfikún owó oṣù fún àwọn òṣìṣẹ́ ìjọba lọ́sùn. Ọlawale. Olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Adémọ́lá Adélékè lórí ètò ìròyìn Malam Ọlawale Rasheed ti sọ pé kò sí òótọ́ nínú àtijáde kan tó lọ káàkiri pé ìjọba ti gbé àkọsílẹ̀ owó oṣù tuntun jáde fún àwọn òṣìṣẹ́. Ọlawale, ẹni tó tún jẹ́ agbẹnusọ fún gómìnà, ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò mọ ìròyìn aṣinilọ́nà náà rárá, irọ́ funfun báláú sì ni. Ó ní látìgbà tí gómìnà Adeleke ti dé orí àlééfà ló ti mú ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba lọ́kùnkúndùn tí kò sì fìgbà kankan kó ìyẹn wọn kéré rárá. Ó ní nígbà tí àsìkò bá tó, Adeleke yóò gbé àwọn ètò oríṣiríṣi tí yóò mú ara tu àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn aráàlú jáde pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ látàrí owó ìrànwọ́ orí epo tíjọba àpapọ̀ yọ. Ọláwálé gba àwọn òṣìṣẹ́ ìjọba níyànjú láti má ṣe gba ìròyìn owó oṣù tuntun náà gbọ́ rárá nítorí iṣẹ́ ọwọ́ àwọn oníkébékébé tí wọ́n kàn fẹ́ kó ọkàn àwọn òṣìṣẹ́ sókè fún ìrètí asán ni, tí wọ́n sì fẹ́ dá ọ̀tá sílẹ̀ láàrin ìjọba àtàwọn òṣìṣẹ́. Ó ní ìjọba fi àwọn òṣìṣẹ́ sọ́kàn púpọ̀, kò sì ní wò wọ́n níran pẹ̀lú ìpèníjà ètò ọrọ̀ ajé tí orílẹ̀-èdè yìí ń dojúkọ báyìí. Ó tún fi dá wọn lójú pé ìṣèjọba gómìnà Adeleke yóò kéde àwọn ètò ìrànwọ́ fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.